من كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل كتابه الكريم هدى للمتقين وعبرة للمعتبرين ورحمة وموعظة للمتقين ونبراسا للمهتدين وشفاء لما في صدور العالمين أحمده سبحانه وتعالى على آلائه وأشكره على نعمائه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحيا بكتابه القلوب وزكى به النفوس وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي كان خلقه القرآن فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن ترسم خطاه وسار على نهجه ما تعاقب الجديدان وسلم تسليما كثيرا أما بعد فيا إخوتي في الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillahi ọba adẹ́dà ọba tó ní gbogbo ẹ̀dá tó dá tápá rẹ̀ sì ká wọn Allah Ọlọ́run wá ní ọba tó dálé ayé ó dá oríṣiríṣi àwọn ẹ̀dá míì sínú ẹ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó fi àwọn ẹ̀dá ọmọ ènìyàn lẹ̀ lásán alhamdulillah òun lọ́ba tó sọ Al-Qur'ani alápọ̀nlé nìkalẹ̀ ń pé kó máa jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo àwọn tí wọ́n bẹ̀rù rẹ̀ Kùránì yìí yóò máa jẹ́ nǹkan àríwòye fún gbogbo ẹni tí làákàyè rẹ̀ bá jiná dáadáa tó níròrí Ọlọ́run wá sọ Al-Qur'ani yìí kalẹ̀ kó máa jẹ́ àánú àti ìkẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ tá a máa gbọ́ tá fi máa mọ̀nà ó ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹni tán bẹ̀rù rẹ̀ Kùránì yìí òun lọ́lọ́run ṣe ní àtùpà ìmọ́lẹ̀ tí ó máa fọ̀nà mọ́ gbogbo ẹni Ọlọ́run bá fi ọ̀nà mà bàbá tó wá gbọ́rọ̀ Ọlọ́run tọ́lọ́ ń sọ kalẹ̀ fún Ànábì yìí tá a gbé ẹ̀wò dáadáa sallallahu alayhi wa sallam a tún máa rí pé Kùránì yìí náà ní ìwòsàn fún gbogbo ọkàn tí ń ṣàárẹ̀ Ọlọ́run náà la dúpẹ́ fún alhamdulillah agbógo fọ́lọ́run ayin Ọlọ́run abàbàrà rẹ̀ agbé títóbi fọ́lọ́run náà ọba tó jẹ́ pé oríṣiríṣi náà àwọn ìdẹ̀ra rẹ̀ tó ṣe lé wa lérí bẹ́ẹ̀ láwa jẹ́rìí pé kò sí ọba kan àfi Ọlọ́run náà Allah Allah ọba àṣọ ọba tí ó pé méjì Allah ọba tí ó nórogún Allah Ọlọ́run yìí ní máa ń yí àwọn ọkàn pẹ̀lú Al-Qur'an ayé ọkàn ẹni tó bá fẹ́ ń pé kó yè a sì máa fọ ẹ̀mí àwọn ẹni tó bá fẹ́ kó ń bi gbogbo dọ̀tí bẹ́ẹ̀ náà la tún wá jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu ẹrú Ọlọ́run ní ṣe
òjíṣẹ́ ọlọ́run sì ní pẹ̀lú ọlọ́run wá ní ọba tí ó dá ànábì wa Muhammad ó wá ṣe ní àfinimọ̀nà tòótọ́ níbi ọ̀nà ọmọ ọlọ́run lára ànábì ni pé ọlọ́run wá ní kó jẹ́ pé kùránì gangan ẹni ìwà ànábì wa Muhammad bá a bá bẹ̀rẹ̀ pé adákun kí ni ìwà ànábì èsì tá a fún tọ̀hún ni pé bó o bá fẹ́ mọ̀ wà ànábì lọ́mọ alukùránì kéré dáadáa gbogbo ntọ́lọ́ ní a ṣe ńlá ànábì ń ṣe ìtọ́lọ́n bá ní a jìnnà sí ńlá ànábì ń jìnnà sí kí ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́ mú bá ànábì wa Muhammad láì gbàgbé àti tọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ará ilé ẹ̀ àti àwọn sàábé lápapọ̀ wọn àtàwọn náà tá a láàmà tẹ̀lé ìlànà ànábì wa Muhammad tá a láàmà rìn lójú ọ̀nà tó láàlẹ̀ fún wa ọlọ́mọ yọ wálẹ̀ láìkẹ́ lópin ìgbà tílẹ̀ bá mọ́ tílẹ̀ bá ń ṣú ọlọ́mọ yọwọ́ kẹrẹ̀ lára tiwa náà ní báyìí ẹ̀yọ́ wáyà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a kú pàdé tọjọ́ tèní èyí tí a fi ṣera wa láǹfààní lónìí òun náà ni ọ̀rọ̀ kan tí ó jẹ gbogbo wa lógún hifdhullahi li ibadihi at-tariqatu wal asbab ọlọ́run ọba tó nìṣọ́ lọ́dọ̀ bóòlù ọlọ́run ti máa ń wá sọ àwọn ẹni ẹ̀ àwọn ẹrú rẹ̀ àti pé ìrìn wo ni ẹrú ó rìn tí ó fi di ẹni tí ìṣọ́ ọlọ́run ó máa jẹ́ tiẹ̀ àwọn kíní ó máa jẹ́ òkùnfà tí ó máa jẹ́ sábàbí tọ́lọ́run ó fi wá sọ àwọn ẹ̀dá rẹ̀ di tí ó máa dáàbò rẹ̀ bò ní gbogbo ìgbà torí ìdílé ẹ̀yin bàbá wa ìyá wa gbogbo ẹ̀yin wa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ọmọ ènìyàn ya'ishu al-insanu fi hadhihi al-hayati ad-dunya wa huwa ya'mal an yashmulahu Allahu subhanahu wa ta'ala bi ri'ayatihi wa hifzihi lóòótọ́ lọ́lọ́run dálé ayé yìí ó sì wá dá àwọn èèyàn síbẹ̀ a máa wá sẹ̀mí nínú ètò ìgbésí ayé wa yìí lẹ́ni tá a máa ràn kàn pé kọ́lọ́ má yọ ọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kó má yọ ọwọ́ ààbò rẹ̀ àmójútó rẹ̀ kó má yọ kó lára ẹnì kọ̀ọ̀kan wa nítorí ẹni ọlọ́run bá ṣọ́ ní orí ṣọ́ ẹni tọ́lọ́run ò ṣọ́ ewu ni fún ọlọ́run má ṣe ìdá aṣọ ọ̀bò rẹ aṣọ ọ̀ṣọ́ rẹ má ṣe ìdábò ẹnì kọ̀ọ̀kan wa lára àmọ́ wa tọrọ pé kọ́lọ́run kó máa gbé alékè gbogbo aburú ayé gbogbo ètekéte ìbínú erí ẹ̀gàn àṣàṣì tí ó máa tẹ̀rí ọwọ́ ọmọ ènìyàn wá ọ̀dọ̀ ọlọ́run náà láti máa tọrọ ìdáàbòbò rẹ̀ àti gbogbo ròyìnròyìn tí ó máa tẹ̀rí ọwọ́ àṣetánì wá tí ó máa yé sí ni lẹ́mìí tí ó máa kọ́ni lẹ́kọ̀ọ́ máa kọ́ni ní tí ó dáa lọ́ba tí yàn jẹ́ ọlọ́run nìkan ńlọba tí a máa mú ni kó mẹ́ẹ̀ tí ó máa wá fi ìṣọ́ rẹ̀ ṣọ́yà tọ̀sán tòru torí ìṣọ́ ọlọ́run ó nípọn ju ẹ̀wù rin lọ bẹ́ẹ̀ náà sì ni kò sí èméjì ńbẹ̀ بأن هذا الحفظ الرباني للعباد لا يكون إلا بأخذ العبد بالأسباب التي تودي إلى ذلك ọlọ́run ò sì lè dédé ṣọ́ wa àfi káwọ ẹ̀dá pàápàá kárìnrìn pé kọ́lọ́run ó ṣọ́ wa kọ́lọ́run tó lè ṣọ́ wa àwọn alájọ ń sábà bí ìṣọ́ ọlọ́run ní ìṣọ́pá tí ọba tó ní wá tí ó fi ṣọ́ wa àwọn alágbègbèsẹ̀ rẹ̀ ní alákọ̀ọ́kọ́ kí ni ìgbésẹ̀ tó yẹ kí ẹrú gbé kó tó di pé ọlọ́run wà máa daṣọ ọ̀ṣọ́ rẹ̀ bò lára àkọ́kọ́ an yahfazal abdu rabbah fi awamirihi wa nawahihi ẹni kí ẹrú kó mara rẹ̀ lẹ́rú ọlọ́run pẹ̀lú ìmọ̀ tẹ̀lé gbogbo àṣẹ ọlọ́run tọ́lọ́run bá pa bí mo ṣe fẹ́ kẹ́ ẹ ṣe ní ká sì máa ṣe ẹ jìnnà sí eléyìí ká sì máa jìnnà sí gẹ́gẹ́ bọ́lọ́run sì pa á láṣẹ ká máa sìn ká máa jọ́sìn fún ká máa kírun fún ká máa gbàwẹ̀ ká jìnnà sí ṣìnà ká jìnnà sólè ká jìnnà sọ́tí bá a bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń tẹ̀lé àṣẹ ọlọ́run nìyẹn ìgbà náà inú ọlọ́run wa dùn pé ẹrú mi yìí sì ń gbọ́ ohun tí mò ń ní kó ṣe yìí sì ń ṣe torí ìdí eléyìí èmi náà wá di ọba tí màá wá fi gbogbo gbàṣọ ń já sí pé àwa aláṣọra wa pẹ̀lú ìtẹ̀lé òfin ọlọ́run àti ìjìnà sí àwọn nǹkan ẹ̀wọ̀ tọ́lọ́run lálẹ̀ fún wa kó tó di pa láǹfààní àti máa rí ààbò ọlọ́run máa rí ṣọ́ ọlọ́run. kílẹ̀ rí
ẹ̀rí ń bẹ tí ó jà á mà bẹ́ẹ̀ pé tọ́lọ́hún láṣẹ náà kọ́lọ́hún tó lè ṣe tiwa náà. bí qawli nabiyyi sallallahu alayhi wa sallam ìrọ̀mọ̀ ayá mi ẹni ọlọ́run fi ṣẹ́ rẹ̀ rán èyí wa nábì wa Muhammad ẹgbọ́n tá nábì ń sọ inú jà á mà pé títẹ̀lé ọlọ́run gbígbọ́ràn fọ́ ọlọ́run inú jà á jèrè ààbò látọ̀dọ̀ ọlọ́run. anábì wa Muhammad yakulu libni abbasin radiyallahu anihuma anabi ń sọ fún ọmọ abbas níjọ́ kan ọmọ abbas yìí ń bẹ ń kékeré lànàbì ní wá ìrọmọ ìyá gulam ìrọmọdékùnrin yìí inni uallimuka kalimatin mo ní àwọn ojúlówó ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi mọ̀ ẹ́ kó mọ̀ á kó sì lò ó yóò padà wúlò fún ọ ànábì ń wí bẹ́ẹ̀ fún un. kí wá ní àwọn ẹ̀kọ́ tá ànábì kọ́ kí náà gbólóhùn náà àkọ́kọ́ gbólóhùn tí ànábì ó kọ́ ọmọ àmbásí ní kíni ó ní ihfazillaha yahfazka ọmọ àbáṣọ ní bó o bá ti ń bẹ láyé máa fún ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ sọ ọlọ́run níbi tí bá ń fẹ́ ká ṣe kó sì máa ṣe wàá sọ ọlọ́run bí tó ní á jìnnà sí kó sì jìnnà sí kó máa jẹ́ pé òun gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bó bá ti ṣe bẹ́ẹ̀ yahfazka wọn náà dẹni tọ́lọ́run máa fi sọ rẹ̀ fi sọ kó tó béèrè nǹkan ọlọ́run sì máa ṣe fún ọ kó tó máa wá ìdáàbòbò ààbò ọlọ́run máa jẹ́ tiẹ̀ lópin ìgbà tí wọn náà bá ń gbọ́ tọ́lọ́run ṣe tọ́lọ́run kọ́lọ́run kó lè ṣe tiẹ̀ náà gbọ́ràn fọlọ́run kọ́lọ́run náà lè bá ẹ kó dáwọ̀ náà lóúnjọ́ tó bá pe ọlọ́run. àyìn bàbá wa ẹ̀yìn ya wa nínú àwọn ẹ̀kọ́ tá nábì tún kọ ó wá tún fi kún fún pé ihfazillaha tajidhu tujahak jẹ́ ẹni tí ó máa mà wọ ọlọ́run sọ ọlọ́run níbi àwọn ẹ̀tọ́ rẹ̀ mọ ọlọ́run lọ́ba tí ó máa gbọ́ràn sí lẹ́nu gbogbo ṣe tọ́lọ́run bá ní á ṣe kó máa ṣe gbogbo ìfẹ́ tọ́lọ́run kò sì jìnnà sí ó bá ti ṣe bẹ́ẹ̀ tajidhu tujahak kéńdéré gbangba rẹ báyìí ló sì máa rí ọlọ́run náà lẹ́gbẹ̀ẹ́ ó máa bá ọlọ́run náà níwájú rẹ báyìí kó tó fẹ́ kankan ọlọ́run ó máa bá ẹ fẹ́ sallallahu alayhi wa sallam ẹ̀rí bí yàn bá ti ṣọ́ àwọn ẹnu ibi ọlọ́run ní ká ṣọ́ àwọn ẹnu ẹ̀là tọ́lọ́run láàlẹ̀ pé ẹ má dédì kíní yìí ká sì jìnnà sí ìṣọ́ yìí huwal wukufi inda awamirihi bilimtithali wa inda nawahihi bilijtinab ìṣọ́ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run tá a fẹ́ fọlọ́run pé ntọ́lọ́run bá fẹ́ ká ṣe èyí tó bá sì kọ̀ ká jìnnà sí níbẹ̀ ni náà láti ṣe kòńgẹ́ ìṣọ́ ọlọ́run láàárọ̀ lọ́sàn-án ní gbogbo wa. ẹ̀rí ẹni tí ń fẹ́ kọ́lọ́run ó dáàbò bò tí ó sì wá mọ̀ pé ọlọ́run ní náà lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn tá a máa gbọ́n tí bá ń wí báwo lọ́lọ́run ṣe fẹ́ sọ ọlọ́run ní kò sí òun kò mọ̀ òun ò mọ ọlọ́run dépò ń pò sìn ọ̀hún àti kọ́lọ́run ó dáàbò bò ẹ́ kò jọra wọn. ẹ̀kọ́ ní ẹ̀kọ́ pàtàkì tá nàbì kọ́ sàábẹ́ẹ̀nì kó bá lè máa jẹ́ wáàsí fáwa náà mélòó nínú wa la wá ń sọ́lọ́run nísìnyí mélòó nínú wa la gbọ́ràn sọ́lọ́run lẹ́nu àṣẹ ẹni tó bá gbọ́ràn sọ́lọ́run lẹ́nu náà ni ó bẹ ọlọ́run lọ́lọ́run ó dá lóhùn ẹni tó bá ṣe ń tọ́lọ́run fẹ́ tó tijú tó máa gbá ọba tá à ń bọ̀wọ̀ fún tá a gbọ́dọ̀ ní ìtìjú ń pé ní tó kọ̀ ká má dé díẹ̀ a bá ṣe bẹ́ẹ̀ adìẹ ẹni tí ìṣọ́ ọlọ́run yóò máa wà pẹ̀lú wa ẹni bá bẹ̀rù ọlọ́run lọ́lọ́run máa ń ṣọ́ ẹni bá sá fọ́lọ́run ìlọ́lọ́run máa ń dáàbò bò àmín tó bá dòdò pé kí ni ọlọ́run ó ṣe ọlọ́run ó sì fi hàn pé òun ó ṣe 13 fún un. èyí bẹ́ẹ̀ wa min asbabi hifzillahi lil abdi lára àwọn nǹkan tí tún máa ń fa ààbò ọlọ́run tọ́lọ́run fi máa ń dáàbò rẹ̀ bọ́ àwọn tiẹ̀ ẹnikẹ́ni àdúà kéèyàn jẹ́ aládùá kéèyàn jẹ́ ẹni tí ó máa pe ọlọ́run tí ó máa bẹ ọlọ́run. faqad kana an-nabiyyu sallallahu alayhi wa sallam idha wadda'a man yuridu safar yaqulu lahu astawdi'u allaha dinaka wa amanataka wa khawatima a'malik. ẹ̀rí nígbà yà nàbì gbogbo ẹni bá lọ dágbére fún ànábì pé irọ́ òjíṣẹ́ ọlọ́run o mo ní ìrìn àjò tí mo fẹ́ rìn o pẹ̀lú ògo ọlọ́run bí lọ́ọ̀lá bá mọ́ mo fẹ́ gbé fò mo níbi tí mo ń lọ. wọ́n ní ànábì ó wá jẹ́ nìkan tó yẹ pé
a máa wá ṣàdúà ní àdúà ìṣọ́, àdúà ìdágbére, àdúà ń pé kí ẹni tí ń lọ nìkan lòun bá lè máa fi súnú ààbò rẹ̀ láàlọ́ rẹ̀ àti àbọ̀ rẹ̀. Gbogbo ẹni tí bá rìnrìn àjò báyìí dọ́dọ̀ ànábì, ojú ọ̀nà mo fẹ́ rìnrìn àjò ni wọ́n ní ànábì máa ní astaudillaha dinak wa amanatak wa khawatima a'malik. Mo fọlọ́hun sọ, mo sọ ẹ́ di fọlọ́hun sọ àtiwọ́ àti ẹ̀sìn ọlọ́hun títí ń bẹ pẹ̀lú rẹ̀ ń tí ó bẹ rìnrìn àjò yìí tó fi pa ẹ̀sìn tí ọlọ́hun níyọ̀ máa. Mo fi ẹ́ sọ ọlọ́hun àtẹ̀sìn rẹ̀ tó ń sìn. Kò wá tán síbẹ̀ o, lẹ́yìn tẹ̀sìn wa amanatak, gbogbo nǹkan gbà pamọ́ tí ń bẹ tí ń jẹ́ tiẹ̀ kọ́lọ̀ ń bẹ ṣọ́ kó lọ́ọ́rí kó sì bọ́ọ́rí wa khawatima a'malik. Lẹ́yìn náà à ń kírun láàárọ̀ ń dọwọ́ ọ̀sán àkírun mọ́, ọlọ́run kó má fi ṣàdánwò fún ọ. À ń fi ìgbàgbọ́ ọ̀rọ̀ sí lọ́hùn, yóò wá kù sátà ọjọ́ mélòó kan, ọ̀sẹ̀ mélòó kan, oṣù mélòó kan táyé kó láyé téèyàn ọ̀ ni mo pẹ́ ẹ̀sìn dà, ọlọ́run níjọ́ ọmọ àtúbọ̀tán rẹ̀ mo tọrọ fún ọ̀rẹ́ tó ń dágbére láti rìnrìn àjò yìí. Ẹ̀rí ànábì a máa fi àdúrà báyìí fi kún fún gbogbo arìnrìn àjò tí ó bá dágbére fún ànábì. sallallahu alayhi wa sallam. Nínú ẹgbà wa ọ̀rọ̀ ànábì wa Muhammad mi, sallallahu alayhi wa sallam. wọn náà ànábì jẹ́ni tí máa ní inna Allaha iza studi'a shay'an hafidhahu. Gbogbo tí yẹn bá fi sọ́ ọlọ́run bá ń sọ kínní yìí, ànábì ní ó di tí ọlọ́run wa máa fi sọ rẹ̀ sọ́. Bí yẹn bá dágbére fọ́lọ́run pé ọlọ́run o ìfẹ́ sí ń lé, jẹ́ alámójútó lé mi lálọ́ mi àtàbọ̀ mi, èèyàn nífi kankan sọ́ ọlọ́run àfi kó sì jẹ́ pé ọlọ́run ó bá ń tọ̀ òun ní ṣọ́kí níìní lópin ìgbà tí àárín ìwọ àtọ́lọ́run ò bá ti bàjẹ́. Kí ni ìwà rẹ, kí ni ìlòsí rẹ, kí ni ìṣesí rẹ, bó o lọ́lọ́run ṣe jẹ́, sọ́lọ́run bẹnu ẹ̀mí ẹ, gbogbo èyí nìyí náà lọ́lọ́run máa ń wò náà. Kọ́lọ́run tó wá jẹ́ ọba tí ó máa fi sọ rẹ̀ sọ ẹ̀dá rẹ̀. Wa min asbabi khizlahi al-abd, ọ̀kan tó ní nínú àwọn sábàbí tí máa ń jẹ́ kí wọ́n lè rí ààbò ọlọ́run tọ́lọ́ máa ń fi ààbò rẹ̀ dáàbò bo àwọn ẹrú ẹ̀. At-tahassunu bil adhkar al-mashru'a allati waradat fil kitabi wa sunna. Bẹ́ẹ̀ ni ìwà ààbò pẹ̀lú àti máa ṣe àzìkárì. Mélòó náà àwọn ọmọ ya mùsùlùmí nísìnyí tí ń ṣe àzìkárì mọ́. Anábì ti la àwọn àzìkárì lẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún wa ní ìta máa wí ńgbà bá kírun àsùbá, èyí tá wí lọ́sàn-án àyílà, èyí tá wí lálàásárì, èyí tá wí magribi, èyí tá wí ní ìṣáyé. Gbogbo kìíní ní lára láre. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí mi ò máa àzìkárì kankan láwọn àzìkárì tó yẹ pé bí a bá wí yóò máa jẹ́ ìṣọ́, yóò sì máa jẹ́ ìdáàbòbò. Èyí tó tún wá ṣe ní láàánú nílẹ̀ òní tó máa ní pé ọmọ mùsùlùmí ò máa Quran kò sì máa hadith kò máa àzìkárì kankan, àmọ́ sáà sọ fún kó pọ̀fọ̀, yóò máa pọ̀fọ̀ kò ní fi kan pè kan títí lọ́ọ́ fi ṣú ni. Fàyínà asaru lẹ́yìn, fàyínà asaru dín, èèpa ìmọ̀ dà lára wa pẹ̀lú bó wàhálà táwọn afáǹsì lọ́wọ́ lérí. Èèpa ìmọ̀ òun dà, èèpa ẹ̀sìn Islam táǹsì òun dà, ọlọ́run gangan wá dà nínú ìṣesí wa nígbà tó bá jẹ́ pé ọ̀fọ̀ ní ń bẹ lẹ́nu ọmọ mùsùlùmí. Àwọn àzìkárì ń bẹ léríṣiríṣi, mélòó ni káka fúnra wa. Ọ̀kan ní nínú àzìkárì náà tá ànábì ní bí wọn bá wí lálẹ́, òun tó òun ní ó di fọlọ́run ṣọ́ tí ó máa bẹnu àbọ̀ ọlọ́run títí lọ́lọ́run ó fi mọ́. Ilẹ̀ ló wá mọ́ yìí bó bá tún wí ó tún di fọlọ́run ṣọ́ fìdìgbà tí ilẹ̀ èṣù. Bismillahi alladhi la yadurru ma ismihi shay'un fil ardi wala fis sama wa huwa as-sami'ul alim. Ṣé mi rẹ̀ jọ mọ́? Bismillahi alladhi la yadurru ma ismihi shay'un fil ardi wala fis sama. Mùsùlùmí tó bá mọ̀ ó ti wọnú sọ ọlọ́run, ó wọnú àbọ̀ ọlọ́run tọ́lọ́run ó máa wá sọ tọ̀sán tòru ní gbogbo ìgbà. àmọ́ ara gbogbo akínní ara alárin àfi ẹlòmíì ó sàárì, ẹlòmíì yóò lò fúnpá, ẹlòmíì ìgbẹ́rẹ́ ni níwájú lọ́tún lósì. Gbogbo kínní ni a sì wá ń gbàgbé òun gbẹ́rẹ́ dà níjọ́ tọ́lọ́run fẹ́ dá, níjọ́ tó wáyé ìgbẹ́rẹ́ náà dà. ọ̀dà náà kádàrá rẹ kò sí lọ́wọ́ ẹnìkan, ibọ́lọ́run tó wù tó dẹ iná lọ́ba tó ti pè bùbú kádàrá rẹ.
àfi ká sátọ̀ ọlọ́run náà lọ ká mọ ọlọ́run lọ́lọ́run ká bọ̀ ọlọ́run kí ìṣọ́ ọlọ́run kó lè máa jẹ́ tiwa ẹni tí bá ń fẹ́ kí àbọ̀ ọlọ́run máa jẹ́ tiẹ̀ àfikún náà fẹ́ ọlọ́run nínú ìjọsìn àfáwọn àgbà tá ń pè ní Ibnul Qayyim ọlọ́run bá wa ṣàánú rẹ̀ bá wa ṣàlékún kẹfún ó fi yá pé adhikaru sabah wal masa bimathabati dir'ain ó ní ìmáṣe adhikar máa dárúkọ ọlọ́run fi ààbò rẹ̀ fi bòmí òfìṣọ́ rẹ̀ ṣọ́ mi tọ̀sán tòru wọ́n ní bí ìgbà tíyàn wọ ẹ̀wù rin ni bí ìgbà tíyàn wọ àǹtíbàlì ni tó yẹ pé wọ́n bá tọ̀fà sí kò ní ràn báyìí bá gan yóò padà bẹ́yàn sàṣì ó ń tọ̀hún yóò padà lọ pa ó ń tọ̀hún ní tó sàṣì lópin ìgbà tíyàn bá ti mọ àwọn àzìkárù tó yẹ kó máa wí láàárọ̀ àti tó yẹ kó máa wí lálẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lára láre ọlọ́run tó fi ẹ̀sìn Islam fi rán nábì ó ti dá àwọn nǹkan aṣọ ọ̀ṣọ́ rẹ̀ ó dá gbogbo ẹ̀sùn rẹ̀ fún wa torí di eléyìí ó dọwọ́ mi ó dọwọ́ tiẹ̀ náà ìrẹ́ ọmọ ìyá mi mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àti máa kí ọlọ́run máa sa ọlọ́run ní gbogbo gbà ó dọwọ́ wa abáwa gbàbúnú fèmín kọ́lọ́n bá wa yọ́nú sí kọ́lọ́n bá wa kẹ́ òun náà fi kún báyìí pé adhikaru sabah wal masa ashaddu min suri yajuj wa majuj fi takhassuni liman qalaha bi khuduri qalbin ó ní wá ìrọ̀ ọmọ ìyá mi so fẹ́ gbọ́ ìmọ̀ dárúkọ ọlọ́run fún ààbò lówùúrọ̀ àti lálẹ́ ó lágbára ju gbàgede ó lágbára ju ògiri ńlá téèyàn bá mọ kalẹ̀ kódà kì í ṣẹgbẹ́ ògiri ti Yájúj àti Májúj tí wọ́n kọ́jọ́ náà lọ́hùn lẹ́ni tí wọ́n fi ń wá ààbò tí wọ́n fi ń wá ṣọ́ ó ju ẹni lọ fún ẹni tó bá ṣe àzìkára àárọ̀ àti talẹ́ lópin ìgbà tí ẹ̀mí òun tọ̀hún bá ń bẹ́ ń di àzìkára náà ti ń ṣe tó mọ̀ pé ọlọ́run lọ́ba tí ó gbà lọ́wọ́ òun tí ọlọ́run bẹnu ẹ̀mí ẹ̀ ẹnu mí ẹ̀ ọlọ́run ò sí lẹ́mí ẹ̀ nǹkan wí tí ń wí náà ni àìsí ọlọ́run lẹ́mí rẹ̀ náà ní sì ń fìyà jẹ. ẹ̀yin bàbá wa ìyá wa ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa bá a bá ń fẹ́ kí ààbò ọlọ́run kó máa jẹ́ tiwa àfi káwa náà ní ọlọ́run lẹ́mí káka ọlọ́run kún ká sì máa tẹ̀lé gbogbo ìlànà rẹ̀ tó fi rán ànábì wa Muhammad lára àwọn ọ̀rọ̀ tá a wí gẹ́gẹ́ bí àwọn azikar tá a ṣe kọjá tá a ní ànábì fẹ́ kí a máa tọrọ ìdáàbòbò ọ̀kan tó ní ọkùnrin kan já rajulun ila nabiyyi sallallahu alayhi wa sallam faqal ọkùnrin yìí wá bá nàbì nígbà ayé ẹ̀ ọ̀dọ̀ ànábì lóde yìí ló wá ń sọ báyìí pé ya Rasulullah ìrọ̀ òjíṣẹ́ ọlọ́run o ma laqitu min aqrabin ladagatni albarekha ó ní ìrọ̀ òjíṣẹ́ ọlọ́run alẹ́ àná ni akéèké kan ó ọwọ́ tó fi tàun lágbára pípọ̀ alẹ́ àná ò dá ara ní ohun kódà wọn ò lè sùn fún oró tó fi sóhun lágọ̀ ara èyàn akéèké scorpion ó tá ọkùnrin náà kò wá lè sùn lẹ́wà mọ́ lọ́ba ànábì fakọ́l ẹ̀wọ̀n ya mùsùlùmí ẹ̀ wá gbọ́n tá ànábì ó sọ fún ànábì fi ń yé pé ama innaka law qulta hina tumsi ìdárúkọ ọlọ́run kan wà àzìkárì kan ń bẹ wáyé pé alẹ́ àná kó tó sùn ló bá ilé wí àzìkárì náà àzìkárì wo ni ànábì fi yé pé bó wá jẹ́ pé ó sọ báyìí pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma halaq bó bá jẹ́ pé ó wí bẹ́ẹ̀ lam tadurraka insha Allahu ta'ala wáyé pé wí gbólóhùn yẹn kó tó sùn wọn bí akéèké kan dáa kó wá tẹ́ dépò pòóró rẹ̀ yóò máa ní ẹ lára tó nílé sùn adhikar kan tó ní ẹ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq gbìyànjú kò máa a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ìtumọ̀ ń dáwí ni pé tó mo wá ìṣọ́rí mo wá ààbò pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run tó pé ní náà àwọn gbólóhùn ọlọ́run tó lálàáfíà tó dá tààrà nípa gbogbo tí ó máa jẹ́ aburú tí ó máa tẹ̀rí ọwọ́ ẹ̀dá kan wá àtèèyàn ni àtàlìjànú ni àti gbogbo àwọn ẹranko ni ọlọ́run o àwọn gbólóhùn rẹ̀ kan bẹ bí ẹ̀ bá ilé wí tó fi wáṣọ
kò sí aburú kankan tó fẹ́ tẹ̀rí ọwọ́ ẹ̀dá kan bá ní. àwọn gbólóhùn ọlọ́run àwọn àfa wa tu àrí àwọn àfa tán ní gbólóhùn ọlọ́run tí a sọ tánàbí ń wí bẹ́ẹ̀ ni asma'uhu wa sifatuhu àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn tí ń bẹ téèyàn fi máa ń bẹ ọlọ́run bí a bá fi bẹ ọlọ́run ààbò adé afáàmì ní ara rẹ̀ náà tún ní alukur'an bí a bá ń fi alukur'an fi ṣàdúrà tí fi ń bẹ ọlọ́run ara rẹ̀ náà ní kalimatullahi tamat ó kò lè rí bẹ́ẹ̀ wa jami'u ma anzalahu Allahu ala anbiya'ihi àti gbogbo àwọn tírà tó lọ́n sọ kalẹ̀ fún àwọn ànábì rẹ̀ iná ní àwọn gbólóhùn ọlọ́run tó mọ́ tí a bá ń wá ìdáàbòbò lọ́dọ̀ ọlọ́run olú ẹ̀dí ẹni tí ọlọ́run máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ atọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run bá a bá ń bẹ láyé ọlọ́run kó máa fi ṣọ́ rẹ̀ fi ṣọ́ wa. Àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run wa ń sọ fún ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. ọlọ́run ní Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minadh-dhulumati ilan-nur. والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا. ọlọ́run sọ fún wa wípé òun ọlọ́run iná ni olùdábòbò gbogbo ẹni tó bá gba òun ọlọ́run gbọ́. ọlọ́run náà ni olólùfẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n bá nígbàgbọ́ sàn án sí. Allahun waliyul ladhina amanu bí a bá ti nígbàgbọ́ òdodo tó bẹ̀rù ọlọ́run òun tó ń di ẹni tọ́lọ́run ó nífẹ̀ẹ́ sí ó wá ní máa bẹ̀rẹ̀ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run àfikọ́ ọlọ́run kó sì máa fi lé ẹ lọ́wọ́ ó ní wá bò kankan lọ́dọ̀ ọlọ́run àfikọ́ ọlọ́run kó máa dáàbò rẹ̀ bò ẹ́. Allahu waliyul ladhina amanu yukhrijuhum minadh-dhulumati ilan-nur. bọ́lọ̀ ń bá gba tẹnìkan gbogbo ti ẹrú tọ́lọ́ ń bá gbà ọlọ́run ọmọ kó wọn yọ kó nú òkùnkùn bírèmù táyé yóò wá gbé wọn yọ sínú ìmọ́lẹ̀ rẹ̀ ẹni ìmọ́lẹ̀ ọlọ́run bá sì ti ń bẹ lára rẹ̀ ó di ẹni ìṣọ́ ó di ẹni àbíyì ó di ẹni bàbàrà. ẹ̀rí. walladhina kafaru awliya'uhumut taghut. ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń tàpá sọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ kèfèrí tí ó gbọ́ ọlọ́run gbọ́ tí ó gbà ná Muhammadu gbọ́ tí ó sì kírun tí ó gbàwẹ̀ tó jẹ́ pé ó sàníṣìn igi ní ń bọ àwọn nǹkan kí nǹkan ní ń sìn àṣetánì ní ń dìbò fún irú ẹni bẹ́ẹ̀. yukhrijunahum minan-nuri ila-dhulumat. gbogbo ojoojúmọ́ wọn nínú òkùnkùn ni wọ́n máa wà ìmọ́lẹ̀ tí bá ń bẹ lára wọn lópin ìgbà tí wọ́n bá ti ń lọ wá nǹkan míì ṣe tí wọ́n mọ ọlọ́run lọ́lọ́run ìmọ́lẹ̀ náà ó sì máa kú yóò máa wọ́n kó nú mọ́lẹ̀ wọ́n di èrò nú òkùnkùn tí ò dáa nǹkan kan yìí sì ara wọn náà ní ẹgbẹ́ òkùnkùn ẹni tí yóò ní àtìkárò tó jẹ́ pé ìsọkúsọ àṣàṣì ibú nǹkan kíkan ní ń bá ká irú wọn náà kò sígbà tí wọn ní kángun sí yàrá àṣetánì yàrá àṣetánì ní ìmọ̀lẹ̀ kankan ò sí mẹ́ nínú òkùnkùn bírèmù ni irú wọn ní àwọn tí ń kó nù mọ́lẹ̀ tí wọ́n ń lọ kó sínú òkùnkùn àṣetánì. ulaika ashabun nari hum fiha khalidun. ẹni tó bá kọtọ ọlọ́run lẹ̀ tí ò wá bò sọ́dọ̀ ọlọ́run kò wá sọ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ní ń tọ̀ nǹkan kí nǹkan ní fi ń wá ọlọ́run nírú wọn náà kò sí àtiwájú àtẹ̀yìn wọn àwọn wọn nì náà ní ìjọ tí ó wọnú náà wọn wá gbénu náà lọ kánrin kó ṣe àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kó lè ìmọ́lẹ̀ rẹ̀ kún lára wa má ṣe wá lẹ́lẹ́gbọ́ òkùnkùn bó ti òkè ayé lẹ́gbọ́ òkùnkùn olóhùn lágbára tó ọlọ́run dákun má ṣe wá lókèlè tá lálábòsí ó gbé mi fi ṣọ́ rẹ fi ṣọ́ wa bá a bá ń bẹ lọ́sàn-án káwa nú àbọ̀ ọlọ́run bá ń bẹ lálẹ́ káwa nú àbọ̀ ọlọ́run mo fi ní dábòbò wá kó kẹwàá dábòbò wá kó sọ wá ìwọ lọ́ba tí ń sọ ní dábòbò wá kó sọ wá ìwọ lọ́ba tí ń fi sọ́sọ́ ní dábòbò wá kó ìwọ lọ́ba tí ń sọ ní dábòbò wá kó sọ wá ìwọ lọ́ba tí ń fi sọ́sọ́ ní
yọ́nú sí wa kó ṣọ́ wa ìwọ lọ́ba tí ń ṣọ́ ni yọ́nú sí wa kó kẹ́ wa ìwọ lọ́ba tí ń fi ṣọ́ṣọ́ ni. yọ́nú sí wa kó kẹ́ wa ìwọ lọ́ba tí ń ṣọ́ ni yọ́nú sí wa kó kẹ́ wa ìwọ lọ́ba tí ń fi ṣọ́ṣọ́ ni. Olúwa dákun ṣọ́ wa kó kẹ́ wa ìwọ lọ́ba tí ń kẹ́ ni dákun ṣọ́ wa kó kẹ́ wa ìwọ lọ́ba tí ń fi kẹ́kẹ́ ni. dábòbò wa kó ṣọ́ wa Olúwa ìwọ lọ́ba tí ń ṣọ́ ni dábòbò wa kó kẹ́ wa ìwọ lọ́ba tí ń fi ṣọ́ṣọ́ ni. èyí tá a gbọ́ ọlọ́mọṣẹ́ yẹ kí o sì wá láǹfààní wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi. A fi ẹ̀yìn fún ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. Ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run tó péye tọ́lọ́run fi ń dáàbò bo àwọn àti ẹ̀. Kọ́lọ́run jẹ́ káwa náà ká lè nípìn mẹ́. àmín. Ẹni Ọlọ́run bá sọ ń ló nìṣọ́. Ẹni Ọlọ́run ọba mi ò bá sọ kò sí nǹkan kan tó ń tọ̀ òun ní tó lè lò tí ó fi máa jẹ́sọ̀ fún un. Torí di eléyìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìgbọ́ Ọlọ́run gbọ́ ìbẹ̀rù Ọlọ́run ìní jẹ́ kí wọ́n máa láǹfààní àti máa bẹnu ààbò Ọlọ́run. Ẹ̀yin gbogbo àwọn ànábì Ọlọ́run ànábò tiẹ̀ ní nínú ànábì Ọlọ́run tọ́lọ́run fi sọ rẹ̀ sọ kò sí kò sì sí kan nínú ànábì Ọlọ́run tójú wọn ò rí màá ń bo láyé Ọlọ́run kan wọ́n lè mà àmọ́ ń gbà wọ́n ti ní Ọlọ́run padà fún wọn lọ́nà àbáyọ. Ẹ wá ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. níjọ́ Ọlọ́run ọba ní àkókò tó ti hijira kó lu Mákà lọ sílùú Madina. Ànábì sì gbéra òun àtọ̀rẹ́ rẹ̀ Abubakar bí eré bí àwàdà wọ́n dénú ìgbún nínú kòtò yìí tí wọ́n fẹ́ gbé wọ́n débẹ̀ wọ́n wọnú kòtò. Àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n ń lé wọn ká tí wọ́n ń súré àti mú wọn láti pa wọ́n kúkú sáré títí wọ́n dé ọ̀kankan nu kòtò lójú kòtò ibi ànábì wa Muhammad níbi tó wọ̀ wọn àtọ̀rẹ́ rẹ̀ Abubakar. sallallahu alayhi wa sallam. lọ́rẹ́ ànábì wá ní ẹ̀yìn Abubakar ó ní ya Rasulallah mo pèrè òjíṣẹ́ Ọlọ́run law nazara akaduhum tata qadamihi la ra'ana. Ǹjẹ́ àṣírí wa ò ti tán ǹjẹ́ kò ti tú báyìí àṣírí tú ebi àwọn ni wọ́n wà lókè yìí àwọn ẹlẹ́sìn tí wọ́n sáré pé àwọn fẹ́ mú wa àwọn fẹ́ ṣe àléṣe àwọn là ń wò lókè yìí bí wọ́n bẹ́ ilé fojú wò sálẹ̀ tí wọ́n wọ̀ kankan nu kòtò náà rárá ojú wọn ó tó wa lára wọn ò rí wa àbí ò ríran ni àbí ò rí wọn ni ìrọ̀ òjíṣẹ́ Ọlọ́run. fakhaatabahu an-nabiyyu sallallahu alayhi wa sallam khitabal wathiq bi rabbihi. Ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ti fi ẹ̀mí rẹ̀ fi sọ́lọ́hun ó ti fi ra rẹ̀ kọ́ Ọlọ́run lọ́rùn fọ Ọlọ́run lọ́rùn níṣẹ́ náà lọ́ba tí yóò dáàbò bò òun ó sì gbọ́ Ọlọ́run gbọ́ dójú ẹ̀. Ànábì wa dá lóhùn ànábì ní ya Aba Bakrin wa ana ila Abubakar ma zannuka bisnaynin Allahu thalithuhuma. Abubakar kí ló ń gbà sí kí ni ń bẹ̀ lẹ́rù àbọ̀ Ọlọ́run tó ní wá náà kọ́ là ń sìn Ọlọ́run náà kọ́ ló ní a kó Mákà lọ sí ìlú Mádínà gbogbo ń tá ń ṣe yìí kò sẹ́yìn ẹ ojú Ọlọ́run náà sì tó wà kò síbi tá a wà tọ́lọ́run ò rí wa kí ló ń bẹ̀rù sí àti pé mo tẹ̀ fẹ́ béèrè kí ni wàá ná kí ló kàn rẹ gan-an
nípa àwọn èèyàn méjì olólùfẹ́ èèyàn méjì tí ẹ̀sìn pa wọ́n pọ̀ tí ìbẹ̀rù Ọlọ́run pa wọ́n pọ̀ tó wá jẹ́ pé Ọlọ́run gẹ́gẹ́ tí wọ́n ń jíṣẹ́ lẹ́lẹ́kẹ̀ẹ́ta wọn kí ló rò pé Ọlọ́run ó ṣe sí wọn o kò sí ní tí ó ṣe wọn torí náà la tazan má bànújẹ́ má fòyà inna Allaha ma'ana Ọlọ́run ò lè fi wálẹ̀ mi máa bẹ ma'iyatullahi tọ́lọ́run ìtì ń bẹ pẹ̀lú wa má bẹ̀rù lóòótọ́ wọn ò kúkú rí wọn táwọn òpònú náà ń jọ náà lọ́run tó fi padà sẹ́yìn àṣàbọ̀ Ọlọ́run ní tọ́lọ́run náà wà nábì wa Muhammad lára pàápàá jùlọ níbi kòtò náà ebi Ọlọ́run ní kẹ́ ẹyẹ ilé kan lọ yé síbẹ̀ ó sì tún ní ká aláǹtakùn kan kó takùn tiẹ̀ síbẹ̀ wọ́n wá ní rárá kò sí àná Muhammad bí wọ́n ò lè rí ànábì mo wá fọlọ́run náà fífi wọ́n náà ló kàn balẹ̀ bó bá ní Ọlọ́run lẹ́mìí tó bá tẹnìkan jẹ́ tẹ̀sìn jẹ́sìn lọ́dọ̀ ẹni ti tòótọ́ tó fi dúdú fi pé funfun ó sì fi funfun pé dúdú Ọlọ́run ò ní fi wọ́n náà lẹ̀ bọ́lọ́run ò ṣe fi gbogbo àwọn ànábì rẹ̀ tí ò fi wọ́n lẹ̀ kò ní fi wọ́n náà lẹ̀ ẹ̀rí lọ́lọ́run fi ń sọ fún wa illa tansuruhu faqad nasarahu Allahu idha kharajahu alladhina kafaru إذا خرجوا الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا torí náà ń kọ́ فأنزل الله سكينته عليه Ọlọ́run yóò fi ẹnì kọ̀ọ̀kan alọ́kàn balẹ̀ وأيده بجنود lópin ìgbà tí لم a bá gbọ́ Ọlọ́run náà gbọ́ ẹ̀rí wàhánzálà bí a bá wá gbọ́ Ọlọ́run gbọ́ dójú ẹ̀ فأنزل الله سكينته عليه àkọ́kọ́ ni ẹni pé ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò máa jẹ́ ti gbogbo ẹni tó bá gbọ́ Ọlọ́run gbọ́ ní gbogbo gbà lọ́sàn-án lóru ní gbogbo gbà وأيده بجنود بجنود لم لم ترى تروها bẹ́ẹ̀ lọ́lọ́run a tún máa wá fi àwọn sọ́jà rẹ̀ kan àwọn ọmọ ogun rẹ̀ kan yóò ràn sírú ẹni bẹ́ẹ̀ bó ṣe ràn sáà nàbì láwọn ọmọ ogun tó yẹ pé àìfojú rí táwọn sì ń bẹ pẹ̀lú ànábì tán dáàbò bà nàbì ìwọ bàbá mi rẹ̀ ìyá mi wọn náà ní Ọlọ́run lẹ́mìí bẹ́ẹ̀ ó rí pé Ọlọ́run máa dáàbò rẹ̀ bò ẹ́ lálẹ́ rẹ̀ lọ́sàn-án rẹ̀ lówùúrọ̀ rẹ̀ ní gbogbo wa. وجعل كلمة الذين كفروا السفلى ọ̀rọ̀ àwọn kèfèrí ńjọ́ náà ó já sásán وكلمة الله هي العليا àṣẹ Ọlọ́run ló padà ṣe ibi tọ́lọ́run ní kí ànábì dé ànábì padà débẹ̀. والله عزيز حكيم ẹ̀yìn bẹ́ẹ̀ ẹja tún wá mú ànábì Musa عليه السلام tẹ́ẹ̀fì máa mọ̀ bàbá ń fẹ́ ààbò Ọlọ́run tá ń fẹ́ ìdábòbò tá ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ ìmérìbọ lọ́wọ́ ọ̀tá ìṣẹ́gun ọ̀tá ẹjẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ ìbẹ̀rù Ọlọ́run àti ìgbàgbọ́ ní mú ní lékè gbogbo àwọn nǹkan wá ní ànábì Musa láyé ìjọun nígbà Fìràhónà ó lè àti Musa àti àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ Israẹli àti ó lé wọn àfìgbà tó lé wọn títí tí wọ́n dé ẹnu ibi omi wọ́n dé di òkun níbi tí wájú òsè lọ ẹ̀yìn òsì padà sí kò wá di pé Ọlọ́run tó fi sẹ́rà ànábì Musa òun ló kàn ní ìsìnàfẹ́ máa bẹ̀. tó wọ́n lé wọn súré títí ẹ̀rù bẹ̀ sí bá àwọn ìjọ ànábì Musa wọ́n wá sọ fún ànábì Musa falamma tara alijama'ani qala ashabu Musa ayọ̀ ànábì Musa ní inna lamudrakun ànábì Musa nǹkan ti yíwọ́ ọwọ́ ti tẹ̀ wá ọwọ́ ọ̀tá ti bà wá báyìí wájú omi wájú òkun láwà yìí àwọn ọ̀tá ló sì ti súnmọ́ wá yìí bó lọ́nà kí lọ́nà àbáyọ ìwọ náà gbogbo tí ń dàbí ìṣòro fún ẹ gbogbo tí ń dàbí ọ̀tá wọ́n ń lébù mi ni wọ́n fẹ́ bá ti tèmi jẹ́ ni mo fi Ọlọ́run tó ń sìn fífi ẹ lọ́kàn balẹ̀ bó bá ní Ọlọ́run lẹ́mìí ọba tó kó àwọn ẹni àná yọ yóò kó èmi rẹ náà yọ ńgbà wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n ní ọ̀tá ló ti wà lẹ́yìn wa yìí ghalakna la mahala kò sí ṣíṣe kò sáyẹ̀ sí tí wá ti bá wa lónìí ọwọ́ ti tẹ̀ wá Fìràwọ́nà ti kọ́ra ó ti pa wá tán ní ni wọ́n bá ń gbọ̀n wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rù faqala Musa bilisanil wathiki bihifzillah anabi Musa pọ̀lú Ọlọ́run tó nílẹ̀mí àtàkùn rẹ̀ tí ń tó rò pọ̀ mọ́ ìní Ọlọ́run lẹ́mí anabi wa dáhùn ní sọ fún alẹ́ tí ń fi Ọlọ́run wáṣọ
pẹ̀lú ààbò ọlọ́run títí ń bẹ pẹ̀lú ẹ̀ kọ́ọ̀là ó ní kàlá ẹja kàlá innama rabbi sayahdi. kọ́ọ̀là kàlá inna rabbi innama rabbi sayahadini. kọ́lá kàlá. ó dání ẹsìnmi ẹ má bẹ̀rù ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ bá a ṣe ń wo okun yìí tá ń rò pọ̀ tá ti súnmọ́ wa èyí ò ní ká máa gbọ́n kàlá ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o púpọ̀ wọ́ ọ̀tá ọba wa kò sí ní tó jọ innama dájúdájú ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú mi ma'iyatullahi ọlọ́run mi máa bẹ ààbò ọlọ́run ìṣọ́ ọlọ́run ìdáàbòbò ọlọ́run gbogbo ẹ̀ ń bẹ pẹ̀lú èmi anabi Musa. innama rabbi sayahdi. ọlọ́run bẹ pẹ̀lú mi ọlọ́run náà fọ̀nà mọ̀ mí ọ̀nà àbáyọ ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run àìní ọlọ́run lẹ́mìí ni kì í jẹ́ káwọn èèyàn lọ́nà àbáyọ. lóòótọ́ ọkọ fanajahumullah subhana ọlọ́run mi kúkú kó wọn yọ wa agraqa Fir'auna wa junuda ọlọ́run sì ní kí Fir'auna àtàwọn ọmọ ogun rẹ̀ kí wọ́n bá omi náà lọ́njọ́ náà. èyún bẹ́ẹ̀ anabi Yunusa tọ́lọ̀ ni wa zannuni idh dhahaba mughadiban fazanna an lan naqdira alayhi fanada fi zulumati alla ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. wa dhannun idh dhahaba mughadiban. ọ̀rọ̀ ni rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. rántí ayé ìjọun wa dhannun. ọlọ́run ayà yìí kó máa jẹ́ wá sí fún ànábì àti fún gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì wàdánúùnì ẹran tí ọ̀rẹ́ mi ẹlẹ́ja ni ọ̀rẹ́ mi àtàtà ẹlẹ́ja èyún ànábì Yunus ìdárábà mughadiban ìbínú ló mú nǹkó nlé. ìdárábà mughadiban fadanna an lan naqdira alayhi. fanada. subhanaka inni kuntu minaz zalimin. anabi Musa anabi wa Yunusa lọ́njọ́ náà lẹ́yìn tí ń bínú sálẹ́nu kan ó dé ẹni àwọn ọ̀tá gbé wọ́n gbé jù sínú òkun nítorí nínú ọkọ̀ tí wọ́n ń bẹ ọkọ̀ ojú omi ńjọ́ náà ọkọ̀ ní mìsọ́tún mìsọ́sí ti ń jà wọ́n wá rí bá ẹnìkan ń bẹ nú àwọn tí ń bẹ ń bí yìí àríkànnú wọn tó lóun ń bínú sí àfi ká padà fi oúntọ̀ òun ní ṣe sàárà fún omi yìí káwa yóò kù ká tó mérí bọ́ bá ń ṣe gbà nábẹ́ ọlọ́run ni alẹ́ wàá gbójú sínú omi ìwọ̀n ń ṣe dédé alẹ́ ní òkùnkùn òru lẹ́yìn náà òkùnkùn inú ẹja èyí náà tó kún àti òkùnkùn inú omi ní òkùnkùn mẹ́ta ìlànà bí Yunusa wà níjọ́ náà òkùnkùn alẹ́ tinú omi àti tinú ẹja ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run ọkàn wọn máa ń balẹ̀ lérí ọlọ́run tí ń bẹ lẹ́mìí wọn náà ní ọlọ́run bẹ́ẹ̀mi rẹ bá ní ọlọ́run àárọ̀ náà lọ. anabi wa Yunusa wa ní Allah ilaha illa ant. fanada fi dhulumati. ó bá ké pe ọlọ́run ọba nínú àwọn òkùnkùn mẹ́tẹ̀ẹ̀ta ni pé a ní kò sọ́ba kankan bì kan tálẹ́ǹtì ń kó ènìyàn Allah tálẹ́ǹtì ńlá ní Allah tálẹ́ǹtì tó ní ààbò lọ́dọ̀ tí máa ń dáàbò rẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ torí náà la ilaha illa ant níwájú lẹ́yìn lọ́tún lósì lókè nílẹ̀ ní òkùnkùn ní mọ́lẹ̀ kò sọ́ba kan àfihàn ọlọ́run ọba gangan ní máa ní fúnra ọlọ́run. má wọ ẹ̀ṣẹ̀ mi o mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi alábùsí èèyàn mi ń bá mọ́ ìbínú ló sọ mí da yín tí mo dà yọ ọlọ́run sáà fèrèjì mi kí ló wí bẹ́ẹ̀ sí máa ń yàtọ̀ ọlọ́run sì délẹ̀ kan náà bọ́lọ́run sì fi sọ rẹ̀ sọ ni ẹ wo ìṣọ́ ọlọ́run nínú òkùnkùn òru ó wà pẹ̀lú ànábì Yunus ìṣọ́ ọlọ́run wà òkùnkùn nú omi pẹ̀lú ẹ̀ ìṣọ́ ọlọ́run wà pẹ̀lú ẹ̀ nínú òkùnkùn nú ẹja tó wà nínú òkùnkùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ló fi sọ rẹ̀ sọ ọlọ́run tó wá fọ́nà mọ́ pé n tó wí ní tó fi rọ́nà àbáyọ. fastajabna lahu wa najaynahu minal hammi. ọlọ́run ní kíá kí ló wí bẹ́ẹ̀ sí la bá dá lóhùn kíákíá dá lóhùn
wa najaynahum minal ghammi àwa kó yọ kó nu rònú àti ìbànújẹ́ tó dé bá wa kadha. báyìí làwọn ọlọ́run ṣe máa ń kó àwọn tiwa yọ ẹ wò fáàrí ọlọ́run fi fáàrí náà fi sọ̀rọ̀ mẹ́ wa kadhalika nunjil mu'min ọlọ́run ní bá ṣe máa ń kó ẹni tó bá gbà wá gbọ́ bá ṣe máa ń kó wọn yọ nìyẹn àìmọye àwọn ẹni tí ń tàfà sí ẹ tó mà tọ́lọ́ sì ní kó máa yẹ àìmọye tí ń lé súré kiri pé kó lè bàjẹ́ fún ẹ àmọ́ ọ̀wọ́ kó ní ọlọ́run lẹ́mìí lọ́lọ́run fi ń kó ẹ yọ ní ọlọ́run lẹ́mìí ọlọ́run máa kó ẹ yẹ wa kadhalika nunjil mu'minin. ọlọ́run ní bá a ṣe máa ń kó gbogbo àwọn mùmínì yọ kó nu ewu léyìí tí wọ́n mà tèyí tí wọ́n mà gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni torí ìdí eléyìí gbogbo ẹni tí bá ń fẹ́ káàbọ̀ ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ àfi kó wá dì mọ́ ọlọ́run kó bẹ̀rù ọlọ́run kó páyọ̀ ọlọ́run kó mọ ọlọ́run lọ́ba téèyàn máa ń sátọ̀ kó wá jìnnà sí gbogbo nǹkan ẹ̀rú kó jìnnà sí ẹ̀rí wa min hifzi shawat ma yusarrifuhu ta'ala an abdihi al-mu'min min al-wuqu' fi shawat al-muharrama lára àwọn nǹkan tí tó máa ń jẹ́ kí òun láǹfààní àti máa bẹnu àbò ọlọ́run iná ni ìsákòmbi gbogbo àwọn afẹ́fẹ́ ayé àwọn mìíràn àdùn ayé tí ń mú ní kọlọ ọlọ́run tí ń mú ní dìbò fàṣetánì kéèyàn jìnnà sí bẹ́ẹ̀ bá ti jìnnà sí gbogbo àwọn àgbádùn táyé tí ń mú ní kọlọ ọlọ́run ọba yẹ fún ọlọ́run ó máa fi sọ rẹ̀ sọ̀wọ́ náà ànábì Yúsúfù náà ni ẹ wo gbogbo ohun tí ojú rẹ̀ tó ẹ wo ohun tí ara tí wọ́n fi ìdánjọ́ náà láti kékeré wọ́n gbèjù sínú kànga wà ọ̀káyẹ́ náà iléèkì ń bẹ́ ń kékeré njọ́ náà ọlọ́run ní àṣìránṣẹ́ sí ń pé ara ní òótọ́ ọmọ ìyá rẹ̀ ń fi ẹ̀yà látòna bí ànàhùn bí amúrẹ́ mọ̀háàdà wà kọ̀mùlá yàṣọ̀rọ̀ ara kára tán dá wọ́n ń bọ̀ tí wọ́n kábàámọ̀ ẹ̀ á fi ọ̀rọ̀ lọ wọ́n pé ǹjẹ́ ẹran tí ara yìí tẹ́ dá wọ́n fẹ́ lè yẹ rí pé àwọn akọ́ àwọn sì ní látúná bí anáwọn bí amọ̀rẹ́ ìhìn wáza ara kára tán dá yìí wọ́n ń bọ̀ wá kábàámọ̀ ẹ̀ tí wọ́n sì mà èyún bẹ́ẹ̀ kó tó tún máa lọ́kàn àgbákò ìyàwó Abdulaziz ìyàwó ọ̀gá ilé ọ̀gá tó gbé ńgbà wọ́n rí tán gbé tán tà tán ìyàwó bàbá ó fẹ́ lọ kó sun pańpẹ́ ìyàwó ọ̀gá pé àfikún ọmọ yìí kò ń pọ̀ lẹ́ẹ̀kan àjọ lọ́rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni ọlọ́run kò sí ẹni ọlọ́run láyé yìí láì kò jẹ́ pọ́lọ́run ó dán wọn wò amẹ́ni tó bá wá jẹ́ ẹni ọlọ́run tó gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run á máa kó wọn yọ ẹ̀rí ọlọ́run wá ń dá wa lóhùn ìgbà tí Zùlẹ́yìká tó tilẹ̀kùn mọ́ pé ra ìtàlákà máa bọ̀ wá iṣẹ́ yá ó ní máa ń dà lọ ọlọ́run ò mo wọ ẹ níṣọ́ ìyá baálé yín ò bá ti tèmi jẹ́ baálé yín ló mú sọ fún mi ìwọ̀n gbọ́dọ̀ bára mi lórúkọ jẹ́ ń bí ló fi di pìtì ìmú ó gbọ́dọ̀ ṣe níwájú àtẹ̀yìn kọ́ ọlọ́run kó yọ níbi tọ́lọ́run tí wà ń kó yọ ni ọlọ́run fi ń sọ fún akadhalika nínú Suratu Yusuf aya 24 ogún àti mẹ́rin ọlọ́run sọ fún pé kadhalika linasrifa anhu wal fahsha innahu min ibadina al-mukhlasin. kadhalika linasrifa anhu wal fahsha. bẹ́ẹ̀ bá jẹ́ ni ọlọ́run dáadáa tí gbàgbọ́ ọlọ́run tó rinlẹ̀ lẹ́mìí ẹni ọlọ́run á máa kóru wọn yọ lọ́lọ́run fi ní gẹ́gẹ́ báyìí ni àwọn ọlọ́run a sì kó ànábì Yusufu yọ kó ń bi aburú jọ náà a kó yọ kó ń bi gbogbo bàjẹ́ ẹjọ́ náà nítorí kíni iná o. min ibadina al-mukhlasin. Yusufu tẹ́rí ni nínú àwọn ẹrú àwọ̀ ọlọ́run tí wọ́n mọ̀ tinú tìta ni bẹ́yàn bá mọ̀ tinú tìta ọlọ́run kì í fi ru wọn lẹ̀ ọ̀tọ̀ ni mukhlisu ọ̀tọ̀ ni mukhlasu ẹni tá a fọ̀ mọ́ kò ń bi gbogbo jágbàjàgbà ẹni akóyọ kò ń bi gbogbo nǹkan rán. mukhlisu ni anabi
Yusufu tó tún fi di mukhlasu ẹni àfọ̀mọ́ ó ti kọ́kọ́ fẹ́ omi ara rẹ̀ mọ́ kó mi gbogbo pálapàla bó jẹ́ lómi ní sí yóò ní ìgbádùn dé ìyàwó ọ̀gá yóò ti roko jìnnà yóò ti balẹ̀ jẹ́ jìnnà ara anabi Musa anabi wa Yusuf ọlọ́run kó yọ. innahu min ibadina al-mukhlasin. ẹ̀rí nínú kadisu Umar láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Umar ní anabi ló fi àdúrà ìfimọ̀n anabi ní kó mọ̀ ní Allahumma khfazni bil islami qa'iman wa khfazni bil islami qa'idan wa khfazni bil islami rakidan. ẹ̀rí ọlọ́run o máa fi ṣọ́ rẹ ṣọ́ mi látara ìsìlámù yìí bí n bá ń bẹ ní dúró bí mo bá ń bẹ ń dúró báyìí máa fi ṣọ́ rẹ ṣọ́ mi pẹ̀lú ìsìlámù tí ń bẹ lára mi. bí mo wá sí ń bẹ ń jòkó kí n máa bẹnu ààbò rẹ ọlọ́run látara ìsìlámù yìí tí ń jẹ́sìn tí mò ń sìn wà fásitì ní ìbílẹ̀ ìsìlámù rakidan kódà kó yẹ pé mo dùbúlẹ̀ kí n dùbúlẹ̀ kí n máa sùn ọlọ́run kí n máa wà ní ààbò rẹ ní gbogbo ìgbà. wàlá tushmi ti bí aduwan hasida ọlọ́run ó wá gbé mi lékè má fi ẹ̀rín mi sí ọ̀tá lẹ́nu tí wọ́n máa rẹ́rìn mi pé kò tán náà tí wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ àtọ̀tá àti abínú ẹni àti apẹ̀gẹ́ ẹni ọlọ́run ó má dá yẹ̀yẹ́ mi lẹ̀ sí wọn lọ́dọ̀. àdúà ní tí ànábì wa Muhammad fún ànábì ó fún Sayyidina Umar ó wá di tí gbogbo aná lè máa ṣe ọlọ́run bá ń bẹ ń dúró máa fi sọ rẹ sọ wa látara Islam tá a sìn bá ń bẹ ń jòkó káàbò rẹ máa jẹ́ tiwa bá a sùn kalẹ̀ bá a jí kalẹ̀ gbogbo ìṣe wa ọlọ́run máa fi sọ rẹ fi sọ wa ọlọ́lá hawla wala quwwata illa billahil aliyyil azim. wa min suwari hifzillahi li abdihi nínú tí ó tún mọ́lọ̀ máa ṣọ́ àwọn ẹrú ẹ̀ hifzuhu lahu min shururil jinn wa sharri kulli dhi sharrin bọ́lọ̀ bá ṣe tán àti ṣọ́ àwọn ẹrú rẹ̀ a máa ṣọ́ wọn látara pé àwọn náà ṣọ́ aburú léyìí tá a ṣe tánì àtàwọn àlìjànú bú tí wọ́n máa ń dálẹ̀ sí ni lágọ̀ ara àṣetánì ò kọ́ ń pò wọn ò fẹ́ bà nǹkan jẹ́ bó ṣe jẹ́ pé àgbàrá òjò ò kọ́ ń pò wọn ò ní wọlé ṣùgbọ́n onílé ni ò ní gbà fún pé má wọlé mi ẹ má jẹ́ kí a gba ṣítánì láyè ẹ̀rí lọ́lọ́run fi ń sọ fún wa lahu muaqibatun min bayni yadayhi nínú suratu Ra'du lahu muaqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillahi ọlọ́run ní òun ní àwọn ṣọ́niṣọ́ni kan òun ní àwọn gàdíẹ̀ kan tí ń sì ń ṣọ́ gbogbo àwọn ẹrú òun níwájú wọn lẹ́yìn wọn lọ́tún wọn lósì wọn yahfazunahu min amrillahi pẹ̀lú àṣẹ ọlọ́run ni wọ́n fi ń ṣọ́ wa. lahu muaqibatun min bayni muaqibatun min bayni yadayhi. níwájú wọn wà min khalfihi lẹ́yìn wọn a ní àwa fúnra wa a ní àwọn olùdáàbòbò kan tá a yàn síbẹ̀ fún àwọn ìtàn jẹ́ tiwa pé kó máa mójútó wọn. yahfazunahu min amrillah. tí wọ́n máa ṣọ́ wọn pẹ̀lú àṣẹ ọlọ́run afáwa Mujahid ó ní ma mina abdin illa walahu malakun muwakkalun bihi kò sí ẹrú ọlọ́run kan láì kò jẹ́ pé ọlọ́run sì ti yan màláíkà tí ó máa dáàbò bò màláíkà tí ó máa wà pẹ̀lú ẹ̀ ó wà pẹ̀lú gbogbo ẹnì kọ̀ọ̀kan wa. yahfazuhu fi nawmihi tí ó máa ṣọ́ nígbà tó bá sùn kalẹ̀ wa yaqzatihi àtìgbà tó bá jí kalẹ̀ yóò máa wà màláíkà náà máa wà pẹ̀lú ẹ̀. minal jinn yóò máa ṣọ́ kó ń bi gbogbo aburú àwọn àlìjánu wal ins yóò máa ṣọ́ kó ń bi gbogbo aburú àwọn ẹni tí wọ́n tún wá jẹ́ èèyàn bú wal hawam àti gbogbo oríṣiríṣi àwọn ẹranko burúkú tí máa ń bà tẹni jẹ́ ọlọ́run má ṣe fìṣọ́ rẹ̀ fi ṣọ́ wa. àmín.
ẹ̀kọ́ tòní ni pé ká ní ọlọ́run lẹ́mìí àbàdí ẹni tọ́lọ́run máa sọ ọlọ́run máa ṣẹ̀ṣọ́ ẹni kọ̀ọ̀kan wa alala ilaha illallah afasiko yìí àfi tọrọ fún bàbá wa alhaj Seifuddin àríkọ́ṣe saka super àlékún kẹ àlékún gẹ ọlọ́run máa ṣe fún wọn gbogbo àwọn ọmọ wọn tí wọ́n á dáwọ́lé iṣẹ́ dáadáa yìí tí ẹ̀sìn Islam fi ń ràn ká ọlọ́run o ẹ̀mí gígùn àláfíà ara ọlọ́run máa jogún ẹ̀ fún wọn àpadà sí ibú kí wọ́n má jẹ́ kábàámọ̀ bú gbogbo ìtàn dálẹ̀ yìí bẹ́ẹ̀ la tọrọ fún àfáwà àgbà Cheikh wa Dr. Abdulrahim Sheikh Thani kan kú iṣẹ́ takuntakun làákàyè náà ò ní dàrú ọlọ́run títí ń fún wọn tó ọlọ́run náà ò ní padà lẹ́yìn wọn àfi kí gbogbo àwọn àfáà tí wọ́n wá bí ọlọ́run má ṣe lákèésí wa káyọ̀ ọ̀dà kọrùn wa kó sùn wọn àwọn tẹkinisíẹ̀ wa lọ́kùnrin wọn lóbìnrin wọn àbọ̀ ọlọ́run lọ́sàn-án lóru ọlọ́run jẹ́ kó mọ̀ wá pẹ̀lú wọn èyí tá a sọ lónìí ọlọ́run má ṣe ní ọkàn yòókù fún wa subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd.